Tani Olohun máa ti dá sí ọ̀rọ̀ tó ń lọ láàrin Àgbàlá Gabriel àti Muyideen. Ṣé ẹ rántí wípé àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ pé náà ní fọ́nrán jáde tí wọ́n rí Àgbàlá Gabriel pẹ̀lú àwọn ọlọ́pàá tí wọ́n lọ sí inú ilé tí wọ́n ní wọ́n kọ́ fún Muyideen ní pé àsìkò ti tó láti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ilé yẹn nítorí pé kò sẹ́ni tó ń gbé bẹ̀ ó ti tó ọdún kan báyìí. Lórí fọ́nrán yìí tó jáde yìí náà ni Tani Olohun ti wá fèsì ló ti fèsì sí ọ̀rọ̀ tí Àgbàlá Gabriel sọ. Kí ló sọ wípé ó yẹ kí Àgbàlá Gabriel ṣe, àwọn wo gangan ló sọ pé ó yẹ kí ọlọ́pàá bá sọ̀rọ̀ lórí olè tí wọ́n ló wá sínú ilé pé bóyá ó gbé nǹkan àbí ó gbé nǹkan. Gbogbo ẹ̀ náà ni Tani Olohun yànnàná nínú fọ́nrán yìí. Ó fọ̀rọ̀ lẹ̀ o tó sì gba Àgbàlá Gabriel níyànjú. Gbogbo bọ́rọ̀ ṣe rí lọ́jọ́ sí tí Tani Olohun ní Àgbàlá Gabriel pé ó fọwọ́ síwèé lórí ọ̀rọ̀ ilé nǹkan kan báyẹn, gbogbo ẹ̀ ló tún palẹ̀ nínú fọ́nrán yìí. Báwo ló ṣe sọ? Ṣó yẹ kí Àgbàlá Gabriel ṣì máa wọnú ilé yẹn? Ṣé àwọn ọlọ́pàá ló yẹ kí wọ́n bá Muyideen sọ̀rọ̀? Báwo ló ṣe yẹ kó rí kankan? Gbogbo ẹ̀ ní Tani Olohun tún palẹ̀ nínú fọ́nrán yìí. Ẹ gbọ́ àlàyé lẹ́nu ẹ̀. Ẹ pa mi wo fọ́nrán yìí kí n tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ẹ wo fọ́nrán yìí. Anu sọ lágbára o. Ṣé odidi ilé báyìí wọ́n ti mú ẹni yẹn o torí àná ni mo gbọ́ pé ẹnìkan wá já ilé ìlẹ́yìn ilé ọ̀gá wa ọ̀gá wa ṣé kò sí tí mo lè sọ sí i mo kàn fẹ́ fi ọ̀rọ̀ sí àwọn èèyàn lẹ́nu kí wọ́n sọ̀rọ̀. It is time we decide. Foundation Àgbàlá Gabriel ló kọ́lé fún yẹn, wọ́n mú yẹn lábẹ́ bridge, wọ́n ṣàánú ẹ̀, wọ́n kọ́lé fún ẹ, wọ́n ṣe ṣọ́ọ̀bù, kò sówó family ẹni yẹn bẹ̀. Foundation a team di àárọ̀ gbogbo wọn ṣe wà lórí fóònù yìí. Tó máa pè mí wá ní dáadé ẹni sùúrù ọmọ ń tàn sí o. So èèyàn wọn lè fi lélẹ̀, ó ti ń lọ ọdún kan báyìí, ó ti jọ ọdún kan lọ. So kò dẹ̀ sí wáìfù wọn náà mọ̀ ń bíbá so náà wọ́n wá já ilé, wọ́n ti mú ẹni àbí wọ́n lọ́gbọ́n ti mú ẹni àbí wọ́n mú ẹni yẹn, wọ́n dẹ̀ ti lọ lọ́ọ̀kẹ́ torí wọ́n ká ẹnìkan tó wá síbí, ẹni yẹn ibi iná já ẹwọ kan, ibi ni wọ́n já, ibi ni wọ́n já, so ibi ni wọ́n já. Èmi kàn ń bọ̀ láti gbà torí ṣẹ́gun church wa ti wà títì, so ẹ̀kọ́ kan ni mo wá sí camp bí ẹ̀kan lọ́sẹ̀ so mi ò rí lè wò gan, mi ò rí wò pé bẹ̀yẹn kò já wa yìí. Ṣé ilẹ̀kùn bẹ̀yẹn kọ́? Máa bọ̀ ẹ̀wọ́n máa ká window sẹ́gbẹ̀, wọ́n já ibi ìbàyẹ̀ ẹ̀wọ̀n kan, wọ́n já ilé yìí very okay, still very okay. Ẹ máa ṣí window, ẹ ló máa ṣí window bẹ̀yẹn, still very okay, ẹ ló máa ṣí store lélẹ̀, ẹ wò lẹ́kùn, ẹ wò láìnà sí wà lára rẹ̀, báńtán náà láìnà sí wà lára rẹ̀, ẹ wò nǹkan láìnà sí wà lára lẹ́kùn gan, ilé òtẹ̀ tí mọ̀gán lóhùn gan, ẹ wò láìnà sí wà lára, ẹ wò nǹkan, ẹ wò àwọn nice button àti gbáyé, ẹ wò nǹkan, kò sí nǹkan tó ṣe lé, kò sí nǹkan tó ṣe àwọn chíà, ẹ wò àwọn chíà máa ń gbé ìgbà wọ́n wá já wọ́n tẹ̀sí mú ẹni ẹ̀nà wọ́n ti mọ̀ ní kò tí ì mú nǹkan kan o, kò tí ì jí nǹkan kan o. So mo rò pé dẹ̀kọ́ ní ìmọ̀tán ní tíbi tó wà níbi ẹ̀kọ́ ní ìgbà tí wáìfù wọn lọ ìwé àwọn ọ̀nà gbẹ̀dọ̀ nù ní ìmọ̀ tó kù tó wà bẹ̀ bẹ̀tẹ̀ àwọn kan tó sábà ń bẹ̀ ni. So decision mi ni pé mo fẹ́ mọ òpinú ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ ni ẹ̀yin foundation wa ẹ̀yin Àgbàlá Gabriel kì í ṣe woro sí woro, ẹ̀yin foundation Àgbàlá Gabriel come and see the bedroom. Wọ́n ti gbé bẹ́ẹ̀dì yẹn lọ, very still good house ẹ̀wọ̀n kan, ẹ ti wo wardrobe, ẹ ti wo nǹkan, ẹ ti wo toilet, ẹ̀wọ̀n nǹkan, ẹ ti wo toilet, ẹ̀wọ̀n ìjàlẹ̀kùn ìjà láìlọ́ọ̀n kìíní gan, ìjà láìlọ́ọ̀n ìjẹ̀kùn gan, still very okay, kò sí kankan máa ń lọ́ọ̀kì kìíní yìí, still very okay, ẹ̀wọ̀n kan, wọ́n ti gbé bẹ́ẹ̀dì lọ, still very okay, aṣọ wọn ti wà fún mi, still very okay, ẹ wo wọn ti àìjà láìlọ́ọ̀n ilẹ̀kùn gan, ò tí ìjà tán, still very okay, ẹ̀wọ̀n kan ilẹ̀kùn very okay, ẹ̀wọ̀n kan everything, gbogbo tá a ṣe tẹ́ bá rántí a ṣe solar a ṣe tó pọ̀ nígbà yẹn. Now mi ò tí ìbá ṣe pé wọ́n tí ìbá gbọ́ information pé wọ́n já iye mi kò ní ṣí sí ibà yìí. So tí mo fẹ́ sọ́ọ̀sì ni pé ẹ̀yin foundation ẹ decide, ẹ̀yin lẹ́kọ́lé fún yàn ẹ decide.
ẹ má ọ̀rọ̀ tẹ́ ẹ má tẹ̀ ẹ má jò pọ̀ ẹ decide ẹ pè mí ẹ pè mí 07054 900 751 ẹ pè mí decision ni ẹ̀yin lẹ kọ́lé fún yín èmi ni mo fún nílẹ̀ èmi mo fún ẹni ẹ nílẹ̀ ẹ̀yin lẹ kọ́lé fún yín ẹ̀ ń ta lọ mú lábẹ́ bíríjì òmù wá ń kọ́ bọ̀dé bí nípa orí ọ̀fẹ́ Jésù lóṣù ti pẹ́ lè máa wọlé báyìí ràn kò possible hard earned money yín lẹ fi kọ́lé yìí owó ògùn yín owó sẹ́yìn owó òtútù owó nùún lẹ fi kọ́lé yìí àlè máa wòran àwọn kan wà wọ́n ń sun abẹ́ bíríjì lọ́wọ́ àwọn kan wà ní church lẹ́gbẹ́ wọn nílé ilé tí mo fún yẹn bíi tó mélòó ẹ sọ̀rọ̀ ilé tí mo fún yẹn bíi tó mélòó kì í sọ̀rọ̀ 30 ilé láì wà sórí afẹ́fẹ́ mo ti fún yẹn lé lọ́dún yìí bíi 30 rooms tí a kọ́ sínú káàmpù àwọn yẹn sì wà tí wọ́n nílé sọ àlè máa wòran mi no. yàtọ̀ sí ẹ̀kọ́ fáwọn èèyàn. yàtọ̀ sí ẹ̀kọ́ fáwọn èèyàn ẹ̀wọ̀ kọ́tì ẹ̀wọ̀ nǹkan still nice till today kò sí nǹkan kan gbogbo ẹ̀ ló sì wà pa sólà yẹn dà sólà tí wà ń bẹ̀ sólà tí wà ń bẹ̀ sólà tí wà ń bẹ̀ mo fẹ́ gbé lẹ́yìn pé bóyá wọ́n tún rí pẹ́ǹtì kí la fẹ́ ṣe ẹ̀yin foundation Àgbàlá Gabriel that's my question Ọlọ́run bless gbogbo wa là ń mú ṣọ́ọ̀ṣì rè ọ́fíìsì rè ilé ní títì ṣọ́ọ̀ṣì ní ẹnu títì ilé ọ̀fẹ́ ilé arúgbó wà ilé free school wà ibẹ̀ mo ti ń bọ̀ yìí mo kọ́lé fárúgbó mo kọ́ fọmọdé bẹ́ẹ̀ a lè mú ilé ìran àwọn ọmọ bàbá yìí náà látìgbà tí bàbá ti kú wọn wá sílé bàbá sóyè bèbè òní ẹlẹgbẹmẹ so méjèèjì yẹn nìkan náà ni so kí la ẹ decide ẹ̀yin tẹ́ ẹ kọ́ ẹ decide I have no decision ẹ decide ilé ti pé ọdún kan àlèmáwò léràn báyìí èmi ni mò ń sọ̀rọ̀ yìí Àgbàlá Gabriel ló ń sọ̀rọ̀ yìí àlèmáwò léràn ilé ti pé ọdún kan àlèmáwò náà ẹ decide àwọn èèyàn pọ̀ tí wọ́n nílé lórí ilé ò lè wà báyìí tí ilé bá wà báyìí tí ò sẹ́ni tó wà ń bẹ̀ kò ní pẹ́ wó kò ní pẹ́ fún ìdànù ó dẹ̀ ti ń yọ eruku nù lé please ojú òní jẹun ó jẹun ẹ̀ báyìí. ẹ wò gbọ́ iná ló tàn yìí ó ní ó láàánú gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí everything is still there so decision mo kàn fẹ́ kí ni ká ṣe àwọn ẹni sọ ẹyẹ dúró ní ẹ take decision ẹ share gan backup page wa ni o ni ẹ follow ẹ máa comment decision yín ẹ comment ẹ message mi please call me I'm ready to ẹ gbàgbé mo ti sọ ńgbà kan mo ní tó bá wá sínú ilé ẹ padà pé this is my house ilé tí wọ́n kọ́ fún mi rèé anybody ò lè Ọlọ́run alàyè ń gbọ́ inú ilé ẹ rèé inú ilé mo ti sọ ńgbà kan pé tó bá wá o kó wá sínú ilé ẹ is the one of this house òun la kọ́ fún tó bá wá tó wá jẹ́ pé kò wá a jẹ́ pé decision yín ìyẹn wá ẹ bring out decision kò possible ká fi rí ilé báyìí this is standard 2-bedroom flat tó ní kitchen tó láwọn toilet tó ní store God bless you ojú òní tí yín o. ẹ ṣe àdúpẹ́ gbọ́ olólùfẹ́ wa nínú fọ́nrán tẹ́ ẹ wo ẹni tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé ilé tí wọ́n kọ́ fún Muyideen tí àwọn Àgbàlá Gabriel táwọn èèyàn káàkiri ń dàsúrà tí wọ́n kọ́ fún Muyideen wọ́n ní olè lọ́bẹ̀ ó lọ já wọ́n sì ní wọ́n mólè mi náà kí ló lè gbé àmọ́ tó lè gbé ibẹ̀ ńkọ́ lẹ̀mí lọ Àgbàlá Gabriel lèmi fẹ́ gbà ní ìmọ̀ràn gbogbo ẹ̀yin olólùfẹ́ mo ti mọ̀ pé káàkiri àgbáláyé ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel pọ̀ ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel pọ̀ ìkan nínú àwọn olólùfẹ́ Àgbàlá Gabriel mo sì jẹ́ pẹ̀lú Àgbàlá Gabriel jẹ́ nìkan tó máa ń ran mẹ̀kúnnù lọ́wọ́ ó lẹ́mìí ìrànlọ́wọ́ ẹni tó wá ti wá lẹ́mìí ìrànlọ́wọ́ báwọn irú àwọn báwọn àwọn ọmọdé wọn bí èèyàn gidi ni àwọn ọmọdé wọn bí èèyàn gidi ni ìdí ni tí mo fẹ́ pé ẹ ń bá gbọ́rọ̀ mi má fi tí ọ̀tẹ̀ gbọ́ torí ẹ̀ka ìpín nígbà tí kéèsì Àgbàlá Gabriel àti Muyideen ṣẹlẹ̀ mọ̀ lára àwọn tó gbé Àgbàlá Gabriel rù pé èèyàn dáadáa ni èyí tó wá ṣẹlẹ̀ yìí Àgbàlá Gabriel wá ń béèrè nínú fíọ́nà tó ṣe pé olè jálé Muyideen ẹ̀yin tẹ́ wà ń dé àsórà kí ni ká decide kí ni ká ṣe lórí property yẹn lórí tẹ́ máa fẹ́ káwọn ó ṣe kí wọ́n mẹ́sẹ̀gì òun Àgbàlá Gabriel mélòó mo pè ọ́ gbogbo láyé gbọ́pọ́lọ́ o gbọ́pọ́lọ́ o mọ́ sí bí ẹni tí wọ́n ń pè lólè tó tún gbọ́mọ ẹran jó wọ́n là ń pè lólè yìí tún gbọ́mọ ẹran jó ẹnu àbùkù tán fi kàn ọ́
tí o gbá fi dìde fọ́ngbà náà pé ẹni tó níyàn lórí gọ́tà tó lọ gbé ṣé wà tí ò dá lówù mẹ́rin kẹnu àbùkù wọn mọ̀ yẹnu ayé kù lára rẹ̀ wọ́n bá bíyàn èèyàn mọ́ tún rẹ̀ bí ni dákun Àgbàlá Gabriel ẹni tó wá ti ń ṣe pẹ̀lú property Muyideen ìfẹ́ kó súnmọ́ mọ́ yóò mọ tọ́lá àbáwọn mímọ ìsọ̀hún àtàwọn olùfẹ́ Àgbàlá Gabriel yóò mọ tàwọn làpẹ́ akíta lọ́nà tó ń sọ yìí torí wọn ní tá a bá fàgbòfò ègún àájúlẹ̀ tókùn ìwà fún lápẹ́rẹ́ ìwọ fún Muyideen nílẹ̀ ni ó fún Muyideen nílẹ̀ àwọn tó wà ní diaspora náà fún yín lówó láti kọ́lé sí gbogbo tí wọn náà ṣe fún Muyideen ó fún un ní. nígbà tó sì gbẹ́jọ́ lọ síwájú Oríyọmí iwájú Oríyọmí ló fi gbogbo dọ́kúmẹ́ǹtì lé àti ìwé ilẹ̀ ló ti fi kó gbogbo ẹ̀ lẹ̀ tó sì yọwọ́ jọsẹ̀ tó gbé fún Muyideen èyí túmọ̀ sí pé àtìwú àtòrò ilé o àti property ẹ̀ ó ti di ti Muyideen tẹ́wọ́n náà jí nǹkan bẹ́ẹ̀ ó kàn lè notify àwọn ọlọ́pàá ni pé ó dàbí ẹni pé a gbọ́ pé wọ́n jí nǹkan bẹ́ẹ̀ ẹ̀ ní sèé àti sọ wípé kílẹ̀ tún fẹ́ ṣe lórí ilẹ̀ tó ti fún yàn àti ilé tí àwọn tó àdá àtúrò àtàn ti ṣe àwọn èèyàn ti sóore wọ́n ti pọ̀pàkọ́ àwọn tó àdá àtúrò àti sóore wọ́n ti pọ̀pàkọ́ ìwọ náà ó ti fún nílẹ̀ ó ti pọ̀pàkọ́ ó yìí ti kó ewu dọ́kúmẹ́ǹtì ẹ̀ gbogbo dọ́kúmẹ́ǹtì ilẹ̀ àti ilé ó ti fọkọ̀ Muyideen sí ó ní sẹ́yìn kan bẹ̀ yẹn mọ́ irọ́ nìkan ni mọ́ pa ó ní sẹ́ kankan níbi ilé yẹn mọ́ ó ní sẹ́ kankan bẹ́ẹ̀ mọ́ nítòótọ́ ìjà lòdì lórí ndúgbò wé lọ́tọ́ yẹn bá wá ń jà èèyàn náà máa ń kọjá ni èèyàn máa ń kẹjọ́ ni ẹjẹ́ là kọ́ àìkọjá ìjà lòdì ní gbogbo níbi ìṣẹ̀lẹ̀ ló fi ń wá option ilé tẹ́ ẹ ti kọ́ fún tẹ́ ẹ ti fún ní property fún tó ti tọ́ bọ́ wípé o ti gbélé fún ọ̀gá èmi mọ̀ sí mọ̀ pé wọ́n náà fọgbọ́n ṣe lórí kọ́lọ́pàá dání lọ síbẹ̀ apẹ̀mí nǹkan ní ọmọ akẹ́nà tí fẹ́ ọlọ́pàá ní ọlọ́pàá agbọ́pọ̀ jábì kan ẹ lọ ṣiṣẹ́ yín ọlọ́pàá ló kàrà àti gbogbo iṣẹ́ yòókù àwọn ọlọ́pàá náà mọ ìyìn tí wọ́n lè ṣe síbẹ̀ wọ́n mọ tẹ́lẹ̀ ṣe sínú nǹkan bẹ́ẹ̀ lábẹ́ òfin kódà àwọn ọlọ́pàá gan ni yóò pe Muyideen pé hello sir ṣé Mr. Muyideen nìyẹn a gbọ́ pé o lè wá sílé yín báyìí Muyideen àtàwọn ọlọ́pàá ni yóò mọ sọ̀rọ̀ property ẹ̀ ni ẹ ti fún yé má pẹ̀rẹ̀ wá Àgbàlá Gabriel yé má pẹ̀rẹ̀ wá nígbà tí mo jáde láti àtìbẹ́rẹ́tẹ́ tì mọ́ lókè kúra nígbà mo jáde látẹ̀wọ̀n ẹni pé àwọn olólùfẹ́ mi gbẹ̀yìn olólùfẹ́ tẹ́ nífẹ̀ẹ́ fa lára mi tẹ́ nífẹ̀ẹ́ dúmọ̀lẹ́ lára mi wọ́n dáwọ́ jọ fún mi owó òun ti di tèmi kíjọ wá ṣe láàrin mi àtẹni tó dáwọ́ fún mi ṣé yóò wá pé mi kí n mówó padà wá ni. ọbẹ̀ ẹ̀là ó ra mọ́tò ó lọ sí wábàdàn wá ra mọ́tò ó gbé fún mi ó gbé wẹ̀ fún mi tí àbá ṣe láàrin mi àti ọbẹ̀ ẹ̀là tí ó ní mọ́ gbé mọ́tò padà bọ̀ ni. ó ti filẹ̀ ó ti jukun ó ti fàgbòfò egún ó ti jukun ẹ̀ lẹ̀. mọ̀ táwọn yóò bá sọ̀rọ̀ emotion làwọn yóò mọ̀ fi sọ̀rọ̀ pé Àgbàlá Gabriel ní sá fún lẹ̀ ṣé bó fún ó lóun fún ni kò lóun yá nígbà tí Àgbàlá Gabriel náà ti fún lẹ́hún òun náà gbúdọ̀ jokun ẹ̀ lẹ̀ tó yìí ti lọ ṣe níwájú Oríyọmí tó ti sá ẹ̀ tọ́ ọ̀gbọ̀n wájú Oríyọmí pé nígbà tí yàtọ̀ láàrin mi àti Muyideen yìí o ìwé ilé àti ilé gbogbo ẹ̀ ti di Muyideen bó bá jẹ́ mi lóhun gan o lè lọ jábẹ́ òkàn mi gbogbo nǹkan tí wọ́n lè mú bẹ̀ tí yóò pa Muyideen gó ti mú kú ń bẹ̀ á pè mí ní Àgbàlá Gabriel ó lè lọ jábẹ́ òkàn mi mọ́ ìwọ Àgbàlá Gabriel wà ló padà lọ bẹ̀ wá ní ẹ̀yin ọmọ Nàìjíríà tá ẹ kọ́lé fún ṣe é pé diaspora ló kọ́ fún ẹ̀yin lẹ kọ́ fún kí ni ká ṣe lórí ẹ̀ lórí ní tá ẹ ti fún yàn kí lè ń wí abẹ́bìnrin kan mọ́ rò bẹ́ẹ̀ ni abẹ́bìnrin tèmi ò sì pé dáadáa wọ ẹ̀yin tó ní yín pé káyìn tó tún dá sọ̀rọ̀ yẹn a ti gbé nǹkan fún ọ a ti kọ́ ilé fún ọ èmi Àgbàlá Gabriel fún ọ ní ilẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn káàkiri àgbáláyé ẹ nífẹ̀ẹ́ Muyideen látara Àgbàlá Gabriel ẹ sì dá owó jọ wọ́n fi kọ́lé fún ẹ ti sóore nìyẹn
arábìnrin kan mo lọ ka comment, arábìnrin kan comment ó ní kí wọ́n ta lé yẹn kí wọ́n kówó ẹ̀ nù jọ ṣéjọ náà kówó fún ni ìgbẹ́ tí wọ́n ta lé yẹn owó tó wà bẹ́ẹ̀ kí wọ́n kówó nù jọ kíjọ mọ̀ náà jọ́lé bí ń pòun. Muyideen Agbala Gabriel Agbala Gabriel ìwọ ló gbójú kò ń bẹ yẹn pátápátá tó àfẹ́ kí n táwọn èèyàn ń sọ tó àfẹ́ kó káwọn èèyàn mọ̀ rò bí ẹni pé yà bẹ́ẹ̀ lórí ní táwọn èèyàn ń sọ tó àfẹ́ kó sọ mọ́ ọ̀la ó gbójú kò ń bẹ yẹn pátápátá àti bàbá Suwe Bebe ó ti fún wọn nílẹ̀ ó ti dáṣì wọn ó ti fún wọn nìyẹn ó ní ìyá tí wọ́n padà lọ́bẹ̀ mọ́ kí ló lọ́ mọ́nítọ̀ lórí ilé ńlẹ̀ is it your property? Ó ṣe property ẹ̀ náà kí ló lọ́ sí ń bẹ̀ ṣáà tó à ń di àsórà tí wọ́n dáwó ṣé wọ́n láwọn fẹ́ gbowó wọn padà ní ẹjọ́ ìmọ̀ ìṣẹ́fẹ́ ní kí wọ́n mọ̀ dá ẹ̀yìn ìwà Agbala Gabriel ìwọ náà lọ bá wọn ọlọ́pàá kó o béèrè advice lọ́wọ́ wọn ó ṣe property ẹ̀ mọ́ náà wọ́n àti ọkọ̀ ọlọ́pàá lọ́bẹ̀ kàn notify àwọn ọlọ́pàá ni pé wọ́n wá jábì kan bẹ̀ yẹn. Agbala Gabriel àmọ̀ràn ni ẹ má jẹ́ take ọ̀rọ̀ personal Agbala Gabriel àmọ̀ràn ni ṣùgbọ́n Ọlọ́run nínú mi táì pé gbogbo ohun tí ó mú ọ̀gá gbogbo gíga rẹ bó ṣe ń ga yín dùn mí nínú ni láṣẹ lọ́wọ́ Olódùmarè Agbala Gabriel ò ní jábọ́ torí gbọ́ ọ̀rọ̀ ṣẹlẹ̀ ìwọ náà ti mọ̀ rẹ́ o ti mẹ́tẹ́ èèyàn súnmọ́ o ti mọ̀ rẹ́ o ti mọ̀ta o ti mẹ́tẹ́ èèyàn súnmọ́ o ti mẹ́tẹ́ èèyàn súnmọ́ o ti mọ̀ àwọn ọ̀rẹ́ ojú níwọ̀n bá àgbìn tó ṣẹlẹ̀ ń láàrin wa tí Muyideen o ti mọ̀ àwọn ọ̀rẹ́ ojú o ti mọ̀ àwọn ọ̀rẹ́ kankan fún sákàn rẹ̀ yín sí yẹn káyín tàbí ẹran ṣoṣo o ti mọ̀ wọ́n o sì máa wá táyé pé tí ẹ là wá ń ṣe torí ẹni tó bá ti ń wò pé kó mọ fọmọlà kejì ní nǹkan kó mọ fọmọlà kejì ló ń jẹjẹ irú ẹni bẹ́ẹ̀ ìyẹn fi bí sú olóore Agbala Gabriel káyé wá mọ́ bá fi bí sú ọ náà kó bá fi kún bá mú oore sú ọ ṣe mo ti ń sọ eléyìí ilé àti ilé Muyideen mọ́ débẹ̀ mọ́ ẹ ti nígbà tẹ fún nílẹ̀ ẹ sọ pé ẹ yá ńlẹ̀ gbogbo ilẹ̀ láyé ìjọba ló ní má sì ṣe ìjọba lórí ilẹ̀ ìjọba ló lè mọ́ mọ́nítọ̀ lẹ̀ pé ṣẹ́ṣẹ́ gbé nǹkan burúkú ọbẹ̀ yẹn ìwọ ti Muyideen ló nílẹ̀ òun ló nílé tí ẹni tí bá ṣẹlẹ̀ ń bẹ̀ ọlọ́pàá Muyideen ni wọ́n pè òun ló ní property káyọ̀sì mọ́ pàrọ̀ tó àdúrà àdúrà pé ẹgbẹ́ kí ni ká ṣe lórí ẹ̀ gbogbo tẹ bá ṣe ń bẹ̀ yẹn ẹ mọ sáfòfin tẹ bá fi jẹ pé ṣé ká wá ta ni tẹ bá lè ta tí gbogbo property tó wà lọ́wọ́ Muyideen yóò sùn yín o Agbala Gabriel lọ́run yóò ṣiṣẹ́ o wọ́n ń sọ yín o yóò sùn yín o yóò sì win torí ẹ ti pò gbogbo tó ní ṣe pẹ̀lú lẹ́yìn ẹ ti kó fún ẹ wà lókè àwọn tí à ń gbé àṣírí àníkàtà ní tẹ́ ẹ ti fún tẹ́ ẹ ti sọ orúkọ ẹ̀ pé òun ló nílé mi ò mọ̀ bí tẹ́ ti ń ṣerú ẹ̀ Agbala Gabriel ojú ò ní tí ọ o. òun nìyẹn o ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ gbogbo àlàyé ẹ gbọ́ ìdí pàtàkì tí Tani Olohun fi ní kí Agbala Gabriel pé ó yẹ kó yọwọ́ pátápátá lórí ọ̀rọ̀ lẹ́yìn gbogbo ẹ̀ lẹ́ ti gbọ́ lẹ́nu Tani Olohun ṣẹ́yìn náà wá ẹ gbà á pé bó ṣe yẹ kó rí nìyẹn bí Tani Olohun ṣe sọ ṣé bó yẹ kó rí nìyẹn kí lè ròyìn lórí gbogbo ọ̀rọ̀ yìí tí Tani Olohun tún palẹ̀ lórí ọ̀rọ̀ Muyideen àti Agbala Gabriel pàápàá lórí ọ̀rọ̀ ilé tó ti wà ńlẹ̀ fún ọdún kan gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Drop comment and remember to like and follow us. Thanks for watching. I love Ogbologba. WhatsApp number page.